tá a bá perí akọni àfidàálẹ̀ gàràgà ẹni tí mò ń porí rẹ̀ yìí ni Olóògbé Fàṣàsí Ọlábánkẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Dágunró Alágìjà Oògùn. Tí wọn kò sọ ṣe bẹ́ẹ̀ tó tún múràwọ̀ ńlá nínú eré ìtàgé mìíràn lọ ṣe bí tí kú bá máa pani aṣáàwá nǹkan fi kẹwọ́ ni. Ikú oró rẹ̀ dà gan-an ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Èyí jẹ́ kí n rántí ìràwọ̀ ńlá mìíràn tí kú ti mú lọ nínú eré ìtàgé Olóògbé Bàbá Ògúndé. Àmọ́ tí kú bá máa múni lọ kódà kò ní kọlẹ̀kùn kó tó wọlé bí ó tiẹ̀ jẹ́ wípé Dágunró ti lọ o àmọ́ àwọn iṣẹ́ ribiribi tó ti ṣe kìtìkìtì lórúkọ tí wọ́n pe ikú bó jìgìjìgì lórúkọ tí wọ́n pe àrùn.
Orúkọ mi ni Àjàyí Àìná Dàda tí mo jẹ́ akápò fún stéètì Tampa nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gá mi Dágúnró Ọ̀wá Àráwìrí ẹni ó wáyé dáràn pípélé àìfàkẹ́ ọmọ ẹlẹ́ẹ̀sí ó káre o. Ọlọ́run á filẹ̀ dẹ́ àfọ̀run kẹ́ gbogbo tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Ọ̀gá mi tó dání ní iṣẹ́ tí mo kọ́ ṣe rí ìgbésí ayé mi 1993 iṣẹ́ tí mo padà máa ṣe omi òkú wọ́n sà mí nínú iṣẹ́ yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan torí wọ́n jẹ́ kí ìràwọ̀ mi ó lọ sílẹ̀. Wọ́n kára àwọn ẹni tí wọ́n gbà mí níyànjú pé kí n kọ̀ntínú iṣẹ́ yìí tí n bá mọ̀ ẹ́ pé ó wù mí ṣe dáadáa. Ikú wọn dùn mí gidigidi ṣùgbọ́n àwáyé ikú ò sí bí nǹkan táwọn náà máa ń sọ. Ọlọ́run ọba aláàánú jùlọ kó dùn ẹ̀gbọ́n wọn nínú kó tẹsáfẹ́fẹ́ rere. Àwa táàkù náà kọ́lọ́n kó ṣọ́ àwa táàkù ó má jẹ́ ká rógun àyọkú mọ́ nínú ẹgbẹ́ òṣèré wa. Dágúnró bye bye safe journey good night. Alhaji Bámidélé Adéòtí akọ̀wé owó fún gbogbo ẹgbẹ́ òṣèré Tampa ní Nàìjíríà National Financial Secretary. Ní àárọ̀ yìí ni a gbọ́ ìpè pé ọ̀gá wa ẹ̀gbọ́n wa Fàsásí Ọlábánkẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Dágúnró pé wọ́n ṣíwọ́ṣẹ́. Bí ẹ̀gbọ́n ni wọ́n ṣe sẹ́gbọ́nró náà ṣe mú mi. A jọ wà lÉkòó tẹ́lẹ̀ nígbà tí mo wà lÉkòó. Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ní bá mi sọ, kò sí nǹkan tí mi náà fẹ́ ṣe tí mi ní bá wọn sọ. Kó tó pé mo padà wá sí Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọmọ Ọ̀ṣun. Tọ́ bá dẹ̀ ti wálé bá ti wọlé bá máa pè wá ni àwọn máa lọ rí wọn. Ẹ̀ka àbọ̀bọ̀ ni ìrìn àjò bọ́ọ̀lù ló ṣe rí. Akàdédé gbọ́ láàrin ní wọn náà ó ti rẹ̀ wọ́n tí wọ́n fi jọ mẹ́ta tèmi ò wà wí àti mi ò gbọ́. Akàdédé gbọ́ láàárọ̀ ìnáwó pè wá pé wọ́n ṣíwọ́ṣẹ́. Ọ̀gá Dágúnró jẹ́ ẹni tí gbogbo wa respect púpọ̀ tó ní wọ́n kó ọmọdé mọ́ra wọ́n kó yàn mọ́ra. Kò dẹ̀ sí àfi nǹkan tó wà lọ́wọ́ wọn tó bá ti wà lọ́wọ́ ẹni tí wọ́n wà lọ́wọ́ wọn wọn tí ò bá sí ni wọ́n ṣe fọ́kùnrin wọ́n ṣe fọ́mọdé wọ́n ṣe fàgbàlagbà wọ́n ràn yàn lọ́wọ́ kò sí nǹkan tó wà lọ́wọ́ wọn tí wọ́n lè ná fún yàn tí ò bá sí ẹjọ́ mọ̀ pé kò sí ni tó bá wà ẹjọ́ máa mọ̀ pé wà. Sọ Akàndédé gbọ́ pé wọ́n kú ni àwa náà sí gbogbo ẹ̀rí pé gbogbo èèyàn ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti wà ń bí ọ̀pọ̀lọpọ̀ ti wà lábẹ́lé ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n dẹ̀ kú àmọ́ra wọn fojú kékeré wa mú wa rárá. Agbègbè àtàjọ ń gbé lÉkòó àtàjọ ń gbà lọ́sùn wọn fojú kékeré mú wa so kọ́lọ̀ bá foríjì wọn kọ́lọ̀ bá tẹ́lẹ̀ rẹ fún wọn. Orúkọ mi ni Ọmọọba Ayọ̀ Ládàpọ̀ tí mo jẹ́ National Assistant General Secretary fún ẹgbẹ́ Tampan ẹgbẹ́ òṣèré Tampan tí a mọ̀ sí Theatre Art and Motion Pictures Producer Association of Nigeria. Màá má jọkun màá má jẹ kó lọ màá má kọ́lé onímọ̀ lọ́rùn o ẹkún olóore o àsúnre rere o. Ní ìrántí bàbá wa Fàsásí Ọlábánkẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Dágúnró Ọ̀wá Àráwì ẹni ọ̀wá ayé dáràn. Ó ní ẹ fi rí gbogbo wa tí a péjọ láti ṣe ìsìnkú wọn. Ní àárọ̀ òní la gbọ́ wípé wọ́n dágbére fáyé. Tí a bá wo Dágúnró dáadáa ó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo nílé Alájò ní ìsàlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti kópa ribiribi nípa gbígbé eré orí ìtàgé lárugẹ àti gbígbé àṣà lárugẹ bákan náà. Nínú àwọn ọmọ tí ó ti ara wọn jáde ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti di olókìkí. Inú wọn ni a ti rí Murphy Àfọlábí, inú wọn ni a ti rí Lálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wínníwínní wọ́n pọ̀ tá a lè máa dárúkọ. Láti 90s early 90s ni bàbá wa Dágúnró ni wọ́n ti ń ṣe àwọn sinimá tó gbóúnjẹ fẹ́gbẹ́ tí wọ́n gbà wò bọ̀. Nínú wọn la ti rí Omi Òkú, Àkàbà Àdènà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè máa dárúkọ. Ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ ló sì ti ara wọn dìde. Kò sí ìgbà tí wọ́n bá fẹ́ ṣe sinimá yìí wọ́n á wá sí ìlú Òṣogbo tó jẹ́ ìlú wọn láti wá ṣe ni. Wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ sinimá jáde. Ó dùn gbogbo àwa ọmọ ẹgbẹ́ òṣèré ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé Dágúnró fi wálẹ̀ lọ. A fẹ́ ọ lóòótọ́ ṣùgbọ́n Elédùmarè fẹ́ wa jù ọ́ lọ. Ó dùn gbogbo wa lọ́pọ̀lọpọ̀. A mọ̀ wípé kíákíá báyìí lọ lọ́jọ́ òde.
ṣùgbọ́n tí nǹkan bá ti ṣẹlẹ̀ ká gbà fọlọ́run ni torí pé Ọlọ́run sọ wípé nínú gbogbo nǹkan ká tún máa dúpẹ́. Wọ́n yá wèrè a máa gbọ́ wípé wọ́n wá wọn wọ́n rí wọn wọ́n ti sùn láyé Olúwa wa lágbára Ọlọ́run ó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo àwa tó kù tá a ṣì wà láyé ẹ jẹ́ a ṣe dáadáa o torí n tá a bá ṣe láyé òun náà là á ròyìn. Kò sí ẹni tó ṣe dáadáa tí ò ní gbẹ̀san dáadáa, kò sì sí ẹni tó ṣe burúkú tí ò ní gbẹ̀san burúkú. Ní orúkọ ààrẹ mi Ọ̀túnba Bọ́lájí Amúsàn tí mò ń ṣojú fún ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ibi tí a ti fẹ́ ṣètò ìsìnkú bàbá wa Fàsásí Ọlábánkẹ́win tí gbogbo èèyàn mọ̀ sí Dágunró. Mo kí gbogbo àwọn ọmọ lókù, mo kí gbogbo àwọn ìdílé Ọlábánkẹ́win wípé lágbára Ọlọ́run iwájú tó dojúkọ kò ní bàjẹ́, bákan náà ni ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣẹlẹ̀, Ọlọ́run ò sì ní ṣe ní àkúfà lágbára Ọlọ́run. Tèmi ni Adékúnlé Abọ́lájí Ìgè, ẹni tí wọ́n ń pè ní Àdóòkú lórí níbi iṣẹ́ eré orí ìtàgé. Láàárọ̀ ẹ̀ nígbà tí mo gbọ́ ikú alàgbà Fàsásí Ọlábánkẹ́win Dágunró, èrò ọkàn mi kọ́kọ́ wá síbi ìpolongo ikú táwọn èèyàn máa ń ṣe lórí àwa ẹgbẹ́ òṣèré. Níbi tí mo wà a bẹ̀rẹ̀ sí ní ṣe àríyànjiyàn pé irọ́ ni òótọ́ ni bí wọ́n ṣe máa ń sọ nìyẹn, kó tó di pé mo wá bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn wa lọ́kọ̀ọ̀kan èjèèjì, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ mọ̀ ni Dágunró kù. Ó jẹ́ nǹkan bàlọ́kànjẹ́ púpọ̀ àti ẹ̀dùn ọkàn fún mi nítorí pé Dágunró ògúnná gbòǹgbò kan ló jẹ́nu àwọn ẹgbẹ́ òṣèré, pàápàá àmúyangàn wa nípínlẹ̀ Ọ̀ṣun ni ló jẹ́ tí ó wá já sí pé ikú mú lọ lójijì láàrin wa. Ó jẹ́ ẹ̀dùn ọkàn gan, ó sì jẹ́ ìbànújẹ́ nígbà tí a gbọ́ kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Tí gbogbo tá a bá wò á rí i pé Ọlọ́run mú Dágunró ó gbé wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ kan nílànà eré orí ìtàgé tó fi eré orí ìtàgé ṣe ọ̀pọ̀lọpọ̀ wáàsí fún àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan káàkiri àgbáńlá ayé. Ṣùgbọ́n kí Ọlọ́run kó dákun kó ṣàánú àwọn ẹgbẹ́ òṣèré. Àwọn àjálù burúkú tí ń ṣẹlẹ̀ láàrin wa a ò fẹ́ mọ́, k'Ọlọ́run bá a mú dáa dúró, k'Ọlọ́run wá wọlá títóbi ẹ̀ kó bá wa tẹ́ Dágunró sí afẹ́fẹ́ rí. Gbogbo ìlú Òṣogbo ló ti ń rọ́ yùngbàyùngbà látàárọ̀ ní bí wọ́n ṣe gbọ́ ìròyìn ikú Dágunró. Ọlọ́tún ń wá, olòsì ń wá, káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn èèyàn ti ń wá láti wò pé ǹjẹ́ òótọ́ ni àbírọ́ ni. Ní agboolé Alájò la wà nílùú Òṣogbo níbi ilé tí wọ́n ti bí Fàsásí Ọlábánkẹ́win Dágunró Alágbìjà Ògùn. Kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ gbogbo tí wọ́n filẹ̀ kọ́lọ́ mọ́. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Akéwùmí tí gbogbo ayé mọ̀ sí Àgbàkin. Ní kúkúrú àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀, bọ̀ ọ̀gá tí ó dolóògbé ní a máa ń wá ọ̀gá tó dáa jù láyé, ọ̀gá ìjẹ́ kan. Ọ̀gá ìran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́, wọ́n gbé àwọn èèyàn lọ́wọ́ sókè. Tán bá rẹ̀ tí ó fẹ́ gbéra ńlẹ̀, wọ́n dúró láti ràn lọ́wọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ní. Pàtàkì jùlọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, wọ́n ṣe mí lóore mọ́nìgbàgbé tí mi ò lè kà tán. Àmọ́ àdúrà mi sí Ọlọ́run ni pé kí Ọlọ́run bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Ju gbogbo ẹ̀ lọ, a dúpẹ́ pé lójú ayé wọn àwa náà lè san díẹ̀, bọ́ àti san ẹ̀san tó yẹ ká san fún wọn tó tọ́lọ́jọ́ fi dé. So ní báyìí iwájú tán dojúkọ Ọlọ́run jẹ́ ó dá, ẹ̀yìn tán filẹ̀ kó má bàjẹ́. Ẹ ṣé. Ikú ò dandan ni fẹ́ni tó wáyé, ikú ò dandan ni fẹ́ni bọ́dí o. Gbogbo ẹni tó wá sáyé ni ó padà lọ sọ́run. Àwáyé ikú ò sí o, ó dá mi lójú. Ahun gbẹngbẹngbẹ ó bora ẹ̀ mọ́nú igbá. Ìgbín sá fún kú ó bora mọ́nú ika ahun. Ikú pa ahun àtìgbín níbi tí wọ́n ń sá sí. Ìgbésẹ̀ ni kú tí gbogbo wa gbọ́dọ̀ san. Kìnìún lọ bá àwọn ẹran nínú igbó. Tó bá bínú tán ipa ẹ̀dá kan ó ká. Ìrìn lákàtàbù nǹkan tí ń fọwọ́ jàwógi. Tó bá fárígá àtàlẹ́ni tó lè dúró. Ikú ti burú tó, ikú pa gbogbo wọn. Àtẹranko àti ènìyàn ló ń bẹ̀rù ikú. Ikú pa Dágunró. Akọni ẹ̀dá, olókìkí èèyàn,
láàrin ẹgbẹ́ àwa òṣèré fún ìgbà pípẹ́ síwájú a lè gbàgbé ẹ̀ tó bá ṣe pé ikú ṣe é dá dúró ni dágun dúró kì bá dákú dúró ṣùgbọ́n kò ṣeé ṣe gbogbo ẹgbẹ́ òṣèré yìí bá parapọ̀ ká dá ikú dúró kó má pa dágun ró ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa ṣùgbọ́n o ju gbogbo ẹ lọ èmi Hamid Tijani Akinlade tí gbogbo èèyàn mọ̀ sí Àtúnkòsí mò ń dárò lẹ́yìn dágun ró kọ́lọ̀ ń kọ́ dẹ́lẹ̀ fún yẹ̀pẹ̀ burú kọ́lọ̀ ń kọ́ mú kúrò lójú rẹ̀ ẹ ṣé.